Àwọn ìgò wọ̀nyí dúró fún àmì ohùn kọ̀ọ̀kan. Ẹ máa gbọ́ bí àwọn ìgò yìí ṣe máa dún nígbà tí mo bá fi igi ń lù wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣé gbọ́? Ṣé gbọ́? Ẹ jẹ́ n tún lẹ́ẹ̀kan sí fún yín. Ẹ jẹ́ n lù wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Ìyá ẹ̀ gbọ́ ẹ̀. Ṣé ó mú jáde fún yín dáadáa? Tó, eléyìí yóò wá mú wa wá sórí oríṣi àmì ohùn mẹ́ta tí a ní nínú ọ̀rọ̀ èdè Yorùbá. Àmì ohùn àkọ́kọ́ nínú ọ̀rọ̀ èdè Yorùbá ni dò. Dò. Kí ni wọ́n ti pè é? Dò. Dò. Dò yìí ni à ń pè ní àmì ohùn ìsàlẹ̀. Àmì ohùn ìsàlẹ̀. Lower tone mark. Lower tone mark. Bẹ́ẹ̀ ni dò a máa mú láti òkè àáfà lónìbù wá sílẹ̀. Dò àmì ohùn ìsàlẹ̀ nìyẹn. Òun sì ní ìgò àkọ́kọ́ yìí dúró fún. Ẹ máa gbọ́ o. Dò lẹ́ ń wò yẹn. Àmì ohùn tí ó sì kejì ni à ń pè ní ré. Kí ni wọ́n ti pè é? Ré. Èyí ni à ń pè ní middle tone mark. It's otherwise known as no sign, yes. Because wherever this tone mark appears, you will not place any mark there because it is a no sign tone mark. And that is what we call re. Re. Can you see that? Wow. What a beautiful experiment. Àmì ohùn kẹta, òun ni à ń pè ní mí. Mí. Ẹ rí bí mo ṣe ń ṣe láti ilẹ̀, ó ń lọ sókè ni. Mí. Mí. Ìdí nìyí tí a ṣe ń pè ní àmì ohùn òkè. Mí. 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 Ẹ jẹ́ kí a wá fi igi yìí lù. Bóyá a máa gbọ́ ohùn náà, bóyá yóò gbé ohùn náà jáde. Ṣé gbọ́ bẹ́ẹ̀ yẹn? Mí. Òun ni àmì ohùn òkè. Láti ilẹ̀ ní apá òsì yín ni ó ti lọ sókè. Mí. Mí. Raise tone mark. Raise tone mark. Ìjọ yé wa báyìí. Ẹ jẹ́ kí n wá lù wọ́n kẹ́ ẹ bá lè gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ṣé ẹ rí bó mú jáde dáradára? Do re mi, do re mi, mi re do, mi re do. Tó, wọ̀nyí ni
àwọn àmì ohùn mẹ́tẹ̀ẹ̀ta. Nísìnyí, báwo ni a máa ṣe mọ bí a ti ṣe máa fi àmì sí orí ọ̀rọ̀? Àmì ohùn ṣe pàtàkì gan-an nínú ọ̀rọ̀ èdè Yorùbá o. Àmì ohùn ni a fi máa ń ṣe ìyàtọ̀ ìró ohùn nínú ọ̀rọ̀ èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni ìtumọ̀ àmì ohùn nìyẹn o. Ẹ ti rí àwọn ohùn tí mo fi sílẹ̀, àwọn ohùn tí àwọn ìgò mẹ́tẹ̀ẹ̀ta yìí mú jáde. Àwọn ohùn yìí ni ó máa ṣe ìyàtọ̀ ohùn nínú ìró ohùn nínú ọ̀rọ̀ èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni, tí a bá kọ ọ̀rọ̀ èdè Yorùbá sílẹ̀, a máa ní àwọn ọ̀rọ̀ èdè Yorùbá tó jẹ́ wípé bákan náà ni kíkọ sílẹ̀ wọn ṣe máa rí láì fi àmì sí, ṣùgbọ́n tí a bá fi àmì sí ni yóò fi mú ìró tí ó yẹ kó gbé jáde, tí ó fi gbé jáde, tí ó fi máa yàtọ̀ sí ara wọn. Ẹ jẹ́ kí a fi ọ̀rọ̀ yìí ṣe bí àpẹẹrẹ. E, wí, e, wí, e. Tí a bá ní ká pè é, a lè pè é lóríṣìí ọ̀nà méjì. Báwo ni a ṣe lè dá mọ̀? Àmì ohùn la fi lè dá ọ̀kan mọ̀ yàtọ̀ sí èkejì. E, wí, e. Ẹlòmíà ní ewé, ẹlòmíà ní èwe. Ewé, èwe. Àmì ohùn orí rẹ̀ ni ó fi máa jẹ́ kí a mọ ìyàtọ̀ wọn. Tí wọ́n bá fún wa ní ọ̀rọ̀ ní àkọ́kọ́, ohun tí a ó kọ́kọ́ ṣe ni wípé a ó pín ọ̀rọ̀ tí wọ́n fún wa, a ó pín sí sílébù. Iye sílébù tí a bá pín ọ̀rọ̀ sí, òun ni iye àmì ohùn tí yóò wà lórí ọ̀rọ̀ náà. Bí àpẹẹrẹ, tí a bá ní ọ̀rọ̀ bí eléyìí tí a sọ yìí, ewé, ewé, iye ọ̀nà tí a bá pín sí, òun ni iye sílébù tí iye ọ̀nà tí a bá pín sí ní sílébù. Bẹ́ẹ̀ ni, iye ọ̀nà tí a bá pín sí ní sílébù, òun ni iye àmì ohùn tí a ó fi sí orí wọn. Ẹ jẹ́ kí n tún wá fi tó wa létí o. Tá a bá gbàgbé, àṣìṣe fáwẹ́lì èdè Yorùbá. Nínú fáwẹ́lì èdè Yorùbá yìí ni a ti ní méje. Ìyẹn ni a tún máa ń pè ní fáwẹ́lì àìrọ́ǹgbè. A, E, Ẹ, I, O, Ọ, U. Ṣé rí àwọn fáwẹ́lì méjèèje wọ̀nyí ni wọ́n máa ń gbé àmì ohùn rù ní ibikíbi tí wọ́n bá ti jẹyọ gẹ́gẹ́ bí sílébù. Àmọ́ ṣá o, àwọn kọ́nsọ́náǹtì méjì kan wà tó jẹ́ pé a máa ń pè wọ́n ní kọ́nsọ́náǹtì àṣesílébù. Ní ìgbà tí wọ́n bá dá jẹyọ gẹ́gẹ́ bí sílébù, wọ́n máa ń gbé àmì ohùn rù sí orí. Kí ni àwọn kọ́nsọ́náǹtì méjì wọ̀nyí? Àwọn kọ́nsọ́náǹtì méjì wọ̀nyí ni mí àti ní. Kí ni mo ti pè é? Mí àti ní. Now, let me quickly explain to you, in the little way I can, Yoruba tone marks. These are the marks that are being placed on words to differentiate how they are going to sound from one another. And it makes it easy for us to be able to pronounce any given word. We have three main Yoruba tone marks, which are do, re, mi,
sign. It has wherever a syllable appears as re, that means that there will not be sign there. While me is known as what? Raised tone mark. Now, do not make the sound in a different way. If you want to call do, don't say do, do. No, you won't get the sound. Do is do. Do. Re is re, not re. Re, no. Re. Me is me, not me. Because if you pronounce, if you sound them in a different way, it will give you the wrong tone mark. So you must make sure that you pronounce the sound the way it should be, the tone mark. So that's how you get the real tone mark. So that's it. Now, like I said, we have 7 vowels in Yoruba. All these vowels are the letters that you can place the tone mark on wherever it appears to be placed. And among all the consonants, it's only 2 consonants that you can do what? Place the Yoruba tone mark on, and which are mi and ni. I hope you understood my little explanation. So now, let's proceed. However, let me add this to it. If you are given a word, the number, the first thing you do is to divide the word into syllables. The number of syllables that the word is being divided into, that's the number of tone marks that will be placed on that word. I hope I'm making sense. It's a gradual something. I want us to take our time to learn this once and for all, so that you also can practice on your own after this class. Yoruba tone marks is very, very important in Yoruba language. In Yoruba language, you have vowels, which we call vowel in Yoruba, which are 7. A, E, I, O, U. These vowels are the vowels that you place, the letters that you place Yoruba tone marks wherever necessary. Whereas we have 2 consonants out of the old consonants that also appear as a vowel that you can place, as a syllable vowel that you can place your tone marks on, which are mi and ni. Mi and ni. So that's all for that. Now, without taking much of our time, let's start with 1 syllable word, 2 syllable word, 3 syllable word, and place tone mark. Just pay attention. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ onísílẹ̀bù kan láti wá mọ bí a ṣe máa fi àmì sí wọn lórí. Wí àti a. Wí àti a. Wá tí a pè ní come. Wá. Wá. Àmì wo ló bá mu jùlọ? Ẹ jẹ́ ká kọ́kọ́ wo wá pẹ̀lú come tá a sọ yẹn, ká lo àmì ohùn àkọ́kọ́ yìí dò fún wá. Dò. Wà. Wà ló máa fún wa. Tá a bá fi dò sí àmì ohùn dò sí, á fún wa ní wà. Dò. Wà. Ṣé rí pé ìyẹn ò lọ pẹ̀lú nǹkan tí a sọ? Wá dẹ̀ ní tá a wá. Ẹ jẹ́ ká wá fi re sí. Re. Re. Wá. 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 Ṣé ó yé wa báyìí? A ó rí pé eléyìí náà ò tún bá a lọ. Ẹ jẹ́ ká wá lo mí. Mí.
ni to buy, buy, ra, ra, ra. Ẹ yá ká mú láti orí àmì ohùn àkọ́kọ́. Do, 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 ra, ra. Ó dàbí ó lọ o. Ra, do, do. Ẹ ó rí i pé do ní àmì ohùn tí ó lọ pẹ̀lú ra. Tí a bá máa wá fi sí orí a ni a ó fi àmì yẹn sí tí ó lọ báyìí. Ra, ra. Ẹ yá ká wo ọ̀rọ̀ ní sílẹ̀bù méjì. Adé, orúkọ ènìyàn nìyẹn o. Adé, adé. Ìjẹ́múrẹ́ tó lè gbìyànjú ẹ̀nu wa náà tó nípa àbẹ̀rẹ̀. Adé ní àkọ́kọ́ wà kọ́kọ́ pín sí sílẹ̀bù. Sílẹ̀bù mélòó ni adé? Ní ìgbọ́. Adé, adé jẹ́ ọ̀rọ̀ onísílẹ̀bù méjì. Èyí túmọ̀ sí pé àmì ohùn méjì ni ó máa wà lórí ọ̀rọ̀ tí a pè ní adé. Ní báyìí, ẹ jẹ́ ká wá gbìyànjú láti fi sí o. Adé, adé, ẹ máa wò bẹ́ẹ̀ wo ló lọ pẹ̀lú ẹ̀ o. Re, mi, adé, re, mi. Mo gbà o. Ṣé ẹ ti rí báyìí? Ẹ yá ká tún mú ọ̀rọ̀ ní sílẹ̀bù méjì kan sí. Bọ́lá, bọ́lá. Ajẹ́ bọ́lá. Orí ọ àti a ni àmì ohùn yóò wà. Àmì ohùn méjì sí pẹ̀lú. Báwo ni a ṣe máa fi àmì sí orí eléyìí? Bọ́lá. Tá bá ní ká lo do, do, re, bọ́lá, bọ́lá. Re, mi, bọ́lá. Kò lọ. Mi, 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 bọ́lá. Ó dàbí kó jẹ́ o. Mi, mi, bọ́lá. Ṣé ẹ ti rí báyìí? Bọ́lá, mi, mi. Tá a bá lọ fi ṣe re, 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 bọ́lá nìyẹn máa fún wa. Tá a bá lọ fi ṣe dòdò, á jẹ́ bọ́lá. Ṣé o ti yé wa nísìnyí? Ohun tó rọrùn, kódà ó rọrùn ju ẹ̀kan lọ. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ní sílẹ̀bù mẹ́ta. Ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀. A rí pé àmì ohùn mẹ́tẹ̀ẹ̀ta tí a ó fi sí ó lọ bákan náà. Ọ̀gẹ̀dẹ̀. Ẹ wá wò lókè, ṣé ká kọ́kọ́ lo eléyìí? Mi, 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 ọ̀gẹ̀dẹ̀. Kò lọ. Ẹ jẹ́ ká wo re, 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 ọ̀gẹ̀dẹ̀. Èyí náà lọ pẹ̀lú. Ẹ jẹ́ ká wo eléyìí fún wa. Do, 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 ọ̀gẹ̀dẹ̀. Ẹ̀rí pé do ló bá lọ. Do, 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 ọ̀gẹ̀dẹ̀. Níbí ni wọ́n máa fi àdàgbà ìdánilẹ́kọ̀ọ́ ti àmì ohùn rọ̀ sí. Mo lérò pé ó yé wa yékéyéké. Tí ò bá yé
yé wa dáradára, ẹ jẹ́ ká tún fọ́nrán náà ká tún ṣe àgbéyẹ̀wò ẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí débi tí a wà yìí. Ní inú ìgbà àkọ́kọ́, mo rọ omi kún inú rẹ̀. Ìgò kejì, ìdajì ni mo bu omi sí dé. Ìgò kẹta sì wà ní òfìfo. Ṣé ẹ ń fi òye ń tẹ̀lé ohun tí mò ń sọ? Nínú ẹ̀kọ́ èdè Yorùbá, a ní ohun oríṣi mẹ́ta péré ló wà. Àwọn ìgò yìí dúró fún àmì ohùn kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni, àwọn ìgò wọ̀nyí dúró fún àmì ohùn kọ̀ọ̀kan. Ẹ máa gbọ́ bí àwọn ìgò yìí ṣe máa dún nígbà tí mo bá fi igi lù wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣé gbọ́? Ṣé gbọ́? Ẹ jẹ́ n tún lẹ́ẹ̀kan sí fún yín. Ẹ jẹ́ n lù wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Ìyá ẹ̀ gbọ́ ẹ̀. Ṣé ó mú jáde fún yín dáadáa? Tó, eléyìí yóò wá mú wa wá sórí oríṣi àmì ohùn mẹ́ta tí a ní nínú ọ̀rọ̀ èdè Yorùbá. Àmì ohùn àkọ́kọ́ nínú ọ̀rọ̀ èdè Yorùbá ni dò. Dò. Kí ni wọ́n ti pè é? Dò. Dò. Dò yìí ni à ń pè ní àmì ohùn ìsàlẹ̀. Àmì ohùn ìsàlẹ̀, lower tone mark. Lower tone mark. Bẹ́ẹ̀ ni, dò a máa mú láti òkè, à fà lóníbù wá sílẹ̀. Dò, àmì ohùn ìsàlẹ̀ nìyẹn. Òun sì ní ìgò àkọ́kọ́ yìí dúró fún. Ẹ máa gbọ́ o. Dò lẹ́ ń wò yẹn. Àmì ohùn tí ó sì kejì ni à ń pè ní ré. Kí ni wọ́n ti pè é? Ré. Èyí ni à ń pè ní middle tone mark. It's otherwise known as no sign, yes. Because wherever this tone mark appears, you will not place any mark there because it is a no sign tone mark. And that is what we call re. Re. Can you see that? Wow. What a beautiful experiment. Àmì ohùn kẹta, òun ni à ń pè ní mí. Mí. Ẹ rí bí mo ṣe ń ṣe láti ilẹ̀, ó ń lọ sókè ni. Mí. Mí. Ìdí nìyí tí a ṣe ń pè ní àmì ohùn òkè. Mí. 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 Ẹ jẹ́ kí a wá fi igi yìí lù ú. Bóyá a máa gbọ́ ohùn náà, bóyá yóò gbé ohùn náà jáde. Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn? Mí. Òun ni àmì ohùn òkè láti ilẹ̀ ní
àwọn àmì ohùn mẹ́tẹ̀ẹ̀ta. Nísìnyí, báwo ni a máa ṣe mọ bí a ti ṣe máa fi àmì sí orí ọ̀rọ̀? Àmì ohùn ṣe pàtàkì gan-an nínú ọ̀rọ̀ èdè Yorùbá o. Àmì ohùn ni a fi máa ń ṣe ìyàtọ̀ ìró ohùn nínú ọ̀rọ̀ èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni, ìtumọ̀ àmì ohùn nìyẹn o. Ẹ ti rí àwọn ohùn tí mo fi sílẹ̀, àwọn ohùn tí àwọn ìgò mẹ́tẹ̀ẹ̀ta yìí mú jáde. Àwọn ohùn yìí ni ó máa ṣe ìyàtọ̀ ohùn nínú ìró ohùn nínú ọ̀rọ̀ èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni, tí a bá kọ ọ̀rọ̀ èdè Yorùbá sílẹ̀, a máa ní àwọn ọ̀rọ̀ èdè Yorùbá tó jẹ́ wípé bákan náà ni kíkọ sílẹ̀ wọn ṣe máa rí láì fi àmì sí, ṣùgbọ́n tí a bá fi àmì sí ni yóò fi mú ìró tí ó yẹ kó gbé jáde, tí ó fi gbé jáde, tí ó fi máa yàtọ̀ sí ara wọn. Ẹ jẹ́ kí a fi ọ̀rọ̀ yìí ṣe bí àpẹẹrẹ. E, wí, e, e, wí, e. Tí a bá ní ká pè é, a lè pè é lóríṣìí ọ̀nà méjì. Báwo ni a ṣe lè dá mọ̀? Àmì ohùn la fi lè dá ọ̀kan mọ̀ yàtọ̀ sí èkejì. E, wí, e. Ẹlòmíà ní ewé, ẹlòmíà ní èwe. Ewé, èwe. Àmì ohùn orí rẹ̀ ni ó fi máa jẹ́ kí a mọ ìyàtọ̀ wọn. Tí wọ́n bá fún wa ní ọ̀rọ̀ ní àkọ́kọ́, ohun tí a ó kọ́kọ́ ṣe ni wípé a ó pín ọ̀rọ̀ tí wọ́n fún wa, a ó pín sí sílébù. Iye sílébù tí a bá pín ọ̀rọ̀ sí, òun ni iye àmì ohùn tí yóò wà lórí ọ̀rọ̀ náà. Bí àpẹẹrẹ, tí a bá ní ọ̀rọ̀ bí eléyìí tí a sọ yìí, ewé, ewé, iye ọ̀nà tí a bá pín sí, òun ni iye sílébù tí iye ọ̀nà tí a bá pín sí ní sílébù. Bẹ́ẹ̀ ni, iye ọ̀nà tí a bá pín sí ní sílébù, òun ni iye àmì ohùn tí a ó fi sí orí wọn. Ẹ jẹ́ kí n tún wá fi tó wa létí o. Tá a bá gbàgbé, àṣìṣe fáwẹ́lì èdè Yorùbá. Nínú fáwẹ́lì èdè Yorùbá yìí ni a ti ní méje. Ìyẹn ni a tún máa ń pè ní fáwẹ́lì àìrọ́ǹpè. A, E, Ẹ, I, O, Ọ, U. Ṣé rí àwọn fáwẹ́lì méjèèje wọ̀nyí ni wọ́n máa ń gbé àmì ohùn rù ní ibikíbi tí wọ́n bá ti jẹyọ gẹ́gẹ́ bí sílébù. Àmọ́ ṣá o, àwọn kọ́nsọ́náǹtì méjì kan wà tó jẹ́ pé a máa ń pè wọ́n ní kọ́nsọ́náǹtì àṣesílébù. Ní ìgbà tí wọ́n bá dá jẹyọ gẹ́gẹ́ bí sílébù, wọ́n máa ń gbé àmì ohùn rù sí orí. Kí ni àwọn kọ́nsọ́náǹtì méjì wọ̀nyí? Àwọn kọ́nsọ́náǹtì méjì wọ̀nyí ni mí àti ní. Kí ni mo ti pè é? Mí àti ní. Now, let me quickly explain to you, in the little way I can, Yoruba tone marks. These are the marks that are being placed on words to differentiate how they are going to sound from one another. And it makes it easy for us to be able to pronounce any given word. We have three main Yoruba tone marks, which are do, re, mi,
mark. It has no sign. It has no, wherever a syllable appears as re, that means that there will not be sign there. While me is known as what? Raised tone mark. Now, do not make the sound in a different way. If you want to call do, don't say do, do. No, you won't get the sound. Do is do. Do. Re is re, not re. Re, no. Re. Me is me, not me. Because if you pronounce, if you sound them in a different way, it will give you the wrong tone mark. So you must make sure that you pronounce the sound the way it should be, the tone mark. So that's how you get the real tone mark. So that's it. Now, like I said, we have 7 vowels in Yoruba. All these vowels are the letters that you can place the tone mark on wherever it appears to be placed. And among all the consonants, it's only 2 consonants that you can do what? Place the Yoruba tone mark on, and which are mi and ni. I hope you understood my little explanation. So now, let's proceed. However, let me add this to it. If you are given a word, the number, the first thing you do is to divide the word into syllables. The number of syllables that the word is being divided into, that's the number of tone marks that will be placed on that word. I hope I'm making sense. It's a gradual something. I want us to take our time to learn this once and for all, so that you also can practice on your own after this class. Yoruba tone marks is very, very important in Yoruba language. In Yoruba language, you have vowels, which we call vowel in Yoruba, which are 7. A, E, I, O, U. These vowels are the vowels that you place, the letters that you place Yoruba tone marks wherever necessary. Whereas we have 2 consonants out of the old consonants that also appear as a vowel that you can place, as a syllable vowel that you can place your tone marks on, which are mi and ni. Mi and ni. So that's all for that. Now, without taking much of our time, let's start with 1 syllable word, 2 syllable word, 3 syllable word, and place tone mark. Just pay attention. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ onísílẹ̀bù kan láti wá mọ bí a ṣe máa fi àmì sí wọn lórí. Wí àti a. Wí àti a. Wá tí a pè ní come. Wá. Wá. Àmì wo ló bá mu jùlọ? Ẹ jẹ́ ká kọ́kọ́ wo wá pẹ̀lú come tá a sọ yẹn, ká lo àmì ohùn àkọ́kọ́ yìí dò fún wá. Dò. Wá. Wá ló máa fún wa. Tá a bá fi dò sí àmì ohùn dò sí, á fún wa ní wá. Dò. Wá. Ṣẹ̀rí pé ìyẹn ò lọ pẹ̀lú nǹkan tí a sọ. Wá dẹ̀ ní tá a wá. Ẹ jẹ́ ká wá fi re sí. Re. Re. Wá. 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 Ṣó yé wa báyìí? A ó rí i pé eléyìí gan náà ò tún bá a lọ. Ẹ jẹ́ ká wá lo mí. Mí.
ni to buy, buy, ra, ra, ra. Ẹ yẹ ká mú láti orí àmì ohùn àkọ́kọ́ do, 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 ra, ra. Ó dàbí ó lọ o, ra, do, do. Ẹ ó rí i pé do ní àmì ohùn tí ó lọ pẹ̀lú ra. Tí a bá máa wá fi sí orí a ni a ó fi àmì yẹn sí tí ó lọ báyìí. Ra, ra. Ẹ yẹ ká wo ọ̀rọ̀ ní sílẹ̀bù méjì. Adé, orúkọ ènìyàn nìyẹn o. Adé, adé. Ìjẹ́ mo rẹ tó lè gbìyànjú ẹ̀ nínú wa náà tó nípa àbẹ̀rẹ̀. Adé ní àkọ́kọ́ wà kọ́kọ́ pín sí sílẹ̀bù. Sílẹ̀bù mélòó ni adé? Ní ìgbọ́. Adé, adé jẹ́ ọ̀rọ̀ onísílẹ̀bù méjì. Èyí túmọ̀ sí pé àmì ohùn méjì ni ó máa wà lórí ọ̀rọ̀ tí a pè ní adé. Ní báyìí, ẹ jẹ́ ká wá gbìyànjú láti fi sí o. Adé, adé, ẹ máa wò bẹ́ẹ̀ wo ló lọ pẹ̀lú ẹ̀ o. Re, mi, adé, re, mi. Mo gbà o. Ṣé ẹ ti rí báyìí? Ẹ yẹ ká tún mú ọ̀rọ̀ ní sílẹ̀bù méjì kan sí. Bọ́lá, bọ́lá. Ajẹ́ bọ́lá. Orí ọ àti a ni àmì ohùn yóò wà. Àmì ohùn méjì sí ní pẹ̀lú. Báwo ni a ṣe máa fi àmì sí orí eléyìí? Bọ́lá. Tá bá ní ká lo do, do, re, bọ́lá, bọ́lá. Re, mi, bọ́lá. Kò lọ. Mi, 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 bọ́lá. Ó dàbí kó jẹ́ o. Mi, mi, bọ́lá. Ṣé ẹ ti rí báyìí? Bọ́lá, mi, mi. Tá a bá lọ fi ṣe re, 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 bọ́lá nìyẹn máa fún wa. Tá a bá lọ fi ṣe dòdò, á jẹ́ bọ́lá. Ṣé o ti yé wa nísìnyí? Tó rọrùn, kódà ó rọrùn ju ẹ̀kan lọ. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ní sílẹ̀bù mẹ́ta. Ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀. A rí pé àmì ohùn mẹ́tẹ̀ẹ̀ta tí a ó fi sí ó lọ bákan náà. Ọ̀gẹ̀dẹ̀. Ẹ wá wí lókè, ṣé ká kọ́kọ́ lo eléyìí? Mi, 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 ọ̀gẹ̀dẹ̀. Kò lọ. Ẹ jẹ́ ká wo re, 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 ọ̀gẹ̀dẹ̀. Èyí náà lọ pẹ̀lú. Ẹ jẹ́ ká wo eléyìí fún wa. Do, 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 ọ̀gẹ̀dẹ̀. Ẹ rí pé do ló bá lọ. Do, 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 ọ̀gẹ̀dẹ̀. Tó, kí a tó kásẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí, màá fẹ́ kí ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi ẹ kọ oríṣi ọ̀rọ̀ mẹ́wàá síta. Yálà ọ̀rọ̀
ọ̀rọ̀ onísílẹ̀wù méjì àbí mẹ́ta kí ẹ sì fi àmì ohùn sí wọn pẹ̀lú kí ẹ kọ ìtumọ̀ ọ̀rọ̀ náà síta ní èdè Gẹ̀ẹ́sì. Ìjẹ́ ìdánilẹ́kọ̀ọ́ wa yìí kò ní jù báyìí lọ lórí ẹ̀kọ́ èdè Yorùbá ti òní. Títí di ọjọ́ mi ọjọ́ rẹ̀ tí a tún máa mú ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ èdè Yorùbá wá sí ojú ìwòran yín. Orúkọ tèmi ò yí padà. Olùkọ́ni Ọ̀gbẹ́ni Adéníyì Òdúfìyè tí a tún máa ríra lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀. Ire o. Ha 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 ha!